mo kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé àti lókè òkun ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ ẹ tún jẹ́ ká jọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. kí ni ọ̀pẹ̀jẹ̀ sáà pé orúkọ yín sá. orúkọ mi ni HSM the Spiritual Majesty Rasaki Adeneye Oshimodi di ọlọ́wà ìbẹ̀rù of Ijebuland abọ́rẹ̀ akínlẹ̀ Ìjẹ̀bú abọ́rẹ̀ Awujale. béèrè tí mo fẹ́ béèrè ní ọwọ́ yín sá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní títí kábíyèsí tó gbẹ́sẹ̀ ni mo fẹ́ béèrè pé like nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde bye bye kí lẹ rí sọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bye bye. ẹ ṣé mo dúpẹ́ àwọn nǹkan rẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nǹkan tí ó jẹ́ pé ó lágbára díẹ̀ ni. Àkọ́kọ́ kábíyèsí Awujale Sikiru Adétọ̀nà wọ́n kú so wọ́n dẹ̀ sí wọn nílànà tí mùsùlùmí so ìyẹn ni àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì bí ọba ṣe kú yẹn tí wọ́n sin àwa oníṣẹ̀ṣe lóòótọ́ la lọ síbẹ̀ pé àwa la ní pé a máa gbé ṣùgbọ́n a rí i pé àwọn ọmọ ẹ̀ wọn ò gbà. àwọn ọmọ ẹ̀ wọn ò gbà èyí tí wọ́n fi ń pariwo pé àwọn sójà náà kó tì wọ́n àwọn sójà náà lé wọn àwọn kinní kan náà lé wọn irọ́ ni wọ́n ń pa tó bá rí fídíò yẹn wò dáadáa wọ́n á rí i pé sójà kankan ò súnmọ́ ẹnì kankan adélóní kan padà àwọn ọmọ mùsùlùmí tí wọ́n jẹ́ bíi tẹ̀bílíìgì àwọn ni wọ́n ń rìkọ́dù tí wọ́n ń sọ ìsọkísọ so àwọn ni wọ́n ń sọ ìsọkísọ yìí so wọ́n dẹ̀ ń fẹ́ kí ìjọ̀gbọ̀n ṣẹlẹ̀ àwa ẹlẹ́sìn àbáláyé tá a wà níjẹ̀bú Òde a fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ kó tó di pé àwọn Òṣùgbó yẹn lọ síbẹ̀ yẹn Ògúnjà ọba Olísà Rashidi Adésànyà wọ́n ti bá àwọn Òṣùgbó yẹn sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ jà wọ́n dẹ̀ sọ fún wọn pé kán rántí pé Ìjẹ̀bú Òde ni bíbá yìí o tán bá ṣe nǹkan kan sí Ìjẹ̀bú Òde kán mọ̀ pé kì í ṣe torí ti ẹni tí wọ́n torí ẹ̀ wá o tán bá ṣe nǹkan kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú Òde gbogbo ìlú ló máa kárí o torí ẹ̀ nǹkan tán bá débẹ̀ tán bá fún wọn láàyè pé kán ṣàìtọ́wọ́ wọn kán ṣe tán bá dẹ̀ fún wọn kán padà àṣẹ Olísà yẹn náà tẹ̀lé níjọ́ yẹn so wọ́n ṣe ọ̀rá padà wọ́ọ́rọ́wọ́ so tán dẹ̀ ń gbé jáde lórí social media àti rédíò ń gbé ṣe ní sójà tẹ̀lé wọn ṣe ní kinní kan tẹ̀lé wọn pírẹsidẹ́ǹtì àwọn Ògbóni àwọn Òṣùgbó pírẹsidẹ́ǹtì àwọn Òṣùgbó òun ló ṣíwájú ní Nàìjíríà ń bí pírẹsidẹ́ǹtì gbogbo àwọn olúwo general òun ló ṣíwájú ló dìdì ìjọ yẹn
tí ó dẹ̀ débẹ̀ wọ́n ní kó padà gẹ́gẹ́ bí àṣẹ tán ti fún kó bá wọn jà wọ́n dẹ̀ padà wálé. So àwa ìlú àwa náà dẹ̀ wò pé ìgbà tán ti lè sin ọba so a ní láti ṣètùtù torí ọba tó bá kú ọba tí wọ́n bá ṣètùtù ẹ̀ pé àwọn Òṣùgbó náà gbé o òun la mọ̀ pé wàjà ọba tán tí Òṣùgbó gbé a mọ̀ pé ó kú ni so a ní láti ṣètùtù ìlú kí ìlú lè tùbà kó lè túṣẹ ìyẹn ló mú kábíyèsí Òlísà fi pàṣẹ pé kán ti ọjà kì í ṣe pé ní kán ti ọjà kan má nà ọjà rárá. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ti àwọn ọjà pa níjẹ̀bú o wọ́n ti ń ti àwọn ọjà pa o nítorí ọ̀rọ̀ oṣù mẹ́ta tó sọ pé àwọn fẹ́ ṣe o wàhálà ń bọ̀ ìjà ń bọ̀ o ọ̀rọ̀ oṣù mẹ́ta yóò lè pọ́síbù láyé ẹ̀yin ìjọba tètè dá sí o ẹ̀yin ìjọba ẹ̀ dá sí torí pé kí ni ogun ń bọ̀ ìjà ń bọ̀ o oníṣẹ̀ṣẹ̀ nìkan kọ́ ló ń gbé Jẹ̀bú o mùsùlùmí ń gbé bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ń gbé bẹ́ẹ̀ o oníkálukú wọn dẹ̀ ló máa lọ sí ilé ìjọsìn wọn o ẹ̀yin ìjọba ẹ̀ tètè bá wa dá sí o kò lè pọ́síbù o wọ́n ti ń ti àwọn ọjà pa o àwọn ọlọ́jà ti kú ọlọ́jà o oṣù mẹ́ta kí ló dé ó ti pọ̀ jù náà Awujale tó kú yìí is a Muslim to the core àwọn family rẹ̀ is a Muslim ìlànà mùsùlùmí dẹ̀ ni wọ́n gbà sí kí ni problem yín pẹ̀lú ọ̀rọ̀ oṣù mẹ́ta oṣù mẹ́ta ó ti pọ̀ jù náà lóde ẹ̀ tiẹ̀ sọ pé ọjọ́ mẹ́ta ẹ̀ sọ pé ọ̀sẹ̀ kan oṣù mẹ́ta no kò lè possible láyé kò lè possible ẹ̀yin ìjọba ẹ̀ tètè dá sí torí pé ọjọ́ Jímọ̀ àwọn obìnrin máa jáde wọn lọ kí Jímọ̀ o ọjọ́ Sunday àwọn kìrìsìtẹ́nì máa jáde o ogun ń bọ̀ nìyẹn o ogun ń bọ̀ nìyẹn o ogun ń bọ̀ nìyẹn o ẹ̀yin ìjọba ẹ tètè bá wa dá sí o ẹ tètè dá sí o ẹ tètè dá sí o ok ẹ má gbàgbé ẹ tẹ́ bá ní diago high blood pressure àbí diabetes kàn sí Yàyà Gàmbàrí o. àwọn oníṣẹ̀ṣe wọ́n fẹ́ ti ọjà Ìjẹ̀bú Òde pa fún odindi oṣù mẹ́ta nítorí pé ọba Sikiru Adétọ̀nà Awujale Ìjẹ̀bú Òde wọ́n jáde kó láyé kí Ọlọ́run bá wa kẹ́ wọn. Mo ń fàsìkò yìí mo fi pe gọ́fúnà wa Abíọ́dún Dàpọ̀ Your Excellency kọ́lọ̀ ń jẹ́ ká rí yín pẹ́. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí wípé àwọn tí wọ́n ń bẹ nínú ọjà yìí wọ́n ti ń bẹ nínú ìrora o àwọn ará ọjà gandẹ̀ ti ń pẹ́rù jáde o. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìdùnnú ará ọjà òun lóríire fún yín o àwọn tí wọ́n ń bẹ nínú ọjà yìí náà wọ́n lọ́mọ nílé o wọ́n níyàwó nílé o wọ́n á sanwó ilé o wọ́n á dẹ̀ sanwó ilé ìwé àwọn ọmọ wọn o. Báwo ni náírà yìí báwo ni kò ṣe ní ní àwọn aráàlú lára la fún fàsìkò yìí la fi pe gọ́fúnà wa kẹ́ bá wa dìde sí o. Nígbà tí ọba Awujale bá jáde kò láyé kí ló ní ṣe pẹ̀lú àwọn èèyàn tí wọ́n bẹ nínú ọjà ṣé ọjà tí wọ́n fẹ́ tìpa fódìdí oṣù mẹ́ta ṣó fẹ́ jẹ́ Awujale padà ni ṣé ọjà tí wọ́n fẹ́ tìpa fódìdí oṣù mẹ́ta yìí ṣó fẹ́ jẹ́ Awujale padà sílé ayé ni kò lè jí wọn ẹni tó ti kú kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Ni mo wá fẹ́ fàsìkò yìí mo fi pe gọ́fúnà wa ǹjẹ́ mọ̀ wípé nígbà tí odindi pírẹsidẹ̀ntì náà kú láìpẹ́ yìí àwọn kan ní ọjọ́ kan náà ni wọ́n jọ kú náà àmọ́ pírẹsidẹ̀ntì jáde kò láyé wọn ò torí pé pírẹsidẹ̀ntì kú kí wọ́n ti gbogbo Nàìjíríà pa fún odidi oṣù mẹ́ta o. Gbogbo oníṣẹ̀ṣe tó bá fẹ́ ṣe ọjà fóṣù mẹ́ta ẹ bá wa sọ fún wọn kí wọ́n lọ nú yàrá wọn kí wọ́n lọ ṣègbélé fóṣù mẹ́ta kò sẹ́nìkan tó máa dí wọn lọ́wọ́ ẹ má máa fi ìnira tí ẹ má fi kó bá wa aráàlú o ẹ wo àwọn aráàlú ẹ wo ọjà tẹ́ ń wò yìí nísìnyí àwọn aráàsì wà ní títì àwọn gàrí wà ní títì ẹ̀wà wà ní títì gbogbo tẹ́nu ń jẹ tá a fi ń gbégbá yìí rọ̀ ní Nàìjíríà níbi tí Nàìjíríà dé yìí ìjó tiẹ̀ jẹ́ káàtẹ́ máa ní àwọn ará ọjà lára ìnira ni wọ́n ń pelé yìí o tó dòbá ilé pa gbogbo kínní ebi tí ó pa aráàlú kò kéré nu ayé o la fún fàsìkò yìí la fi ń pe bàbá wa gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún lẹ́ẹ̀kan sí mo mọ̀ wípé bàbá tí máa ń gbára ìlú nìyẹn Ọlọ́run àdẹ̀bà wa dúró tì í ìjọba yóò ní bàjẹ́ àwọn aráàlú wà ń rora o ẹ rántí pé mùsùlùmí ń bẹ nínú ọjà o àwọn kìtẹ́ náà ń bẹ nínú ọjà o ẹ má jẹ́ kí wọ́n gbégbá ayé ìrora o torí àwọn nǹkan táwọn oníṣẹ̀ṣe ń dálẹ̀ yìí àwọn ni àwọn olóyìnbó máa ń pè ní living pass àwọn ìgbé ayé ojú dúdú ayé ti lajú o lẹ́nu ọjọ́ tí ọba Awujale jáde kò láyé ẹ̀dùn kí nìkan tó ṣẹlẹ̀ kò sí kankan ẹ má jẹ́ ká máa dẹ́rù bara wa ìdẹ́rù bá rè èèyàn lélẹ́yìí ọba kan jáde láyé o kíní kan máa ṣẹlẹ̀ o tí wọ́n bá ṣe pé tí wọ́n bá ṣàwo ẹ má jẹ́ ká tanra wa ìdẹ́rù bá èèyàn ni béèyàn bá ti gbára lé Ọlọ́run gbàgbé kò sí nǹkan tó lè ṣe o àyèmọye àwọn tí wọ́n ti challenge wa wọ́n bọ́lọ̀ bá níwájú ni o
à ń fàsìkò yìí a fi ń pe bàbá Dàpọ̀ Abíọ́dún torí tọlọ́run ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Mo dẹ̀ tún kí aláàjì wo olóríire kan wọ́n ní àwọn làwọn wẹ kábíyèsí ọba Àwùjalẹ̀ débi wípé wọ́n ní kò sí kankan tó sùn lára ọba o, àmọ́ wọ́n gbọ́ pa pamọ́ fún ọjọ́ mélòó kan èrò ní jẹ́bẹ̀. Bàbá wa yìí náà ṣe fídíò wípé títì ọjà pa kò gbúdọ̀ wáyé torí àwọn èèyàn máa jẹ, ẹ má fi ti yín ẹ má fi ní aráàlú lára. Màá jẹ́ kẹ́ wo fídíò yẹn nísìkẹ́dẹ̀ wo àwọn ọlọ́jà tí wọ́n ń kérora. Torí ìdí èyí ni mo fi ń bẹ bàbá wa Dàpọ̀ Abíọ́dún, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń wò mí lẹ́nu ẹ̀yin náà comment, ẹ bá wa bẹ gọ́fúnà. Àwọn pípù yìí ẹ má jẹ́ kí wọ́n dá wàhálà lẹ́ o. Oníṣẹ̀ṣe tó bá fẹ́ ṣèṣéde kó lọ ní yàrá rẹ̀, kò bá lóṣù 6 kò sẹ́ni tó fẹ́ mú sí. Nàìjíríà ní bàjẹ́, ogun títí náà dẹ̀ ní bàjẹ́, àlùbáríkà la hawla wala quwwata illa billahi al-azim. Èmi tí mò ń sọ̀rọ̀ ní Àfáà Ridwan Ayénígbà. Ẹ wá jẹ́ ká jọ lọ wo fídíò níbi tí àwọn ará ọjà tí wọ́n ti ń kérora wípé ìjọba ẹ bá wa wá àkànṣe sí. Mo dẹ̀ gbà wípé ìjọba Dàpọ̀ Abíọ́dún wọn ò fi aráàlú ṣeré. Ẹ jẹ́ ká jọ lọ wo fídíò náà. Bismillah. A lè ṣe sùúrù. Ìdí tá a lè fi ṣe sùúrù òun náà ni wípé nígbà tí wọ́n bá sọ wípé Awùjalẹ̀ ti kú fún ọjọ́ 7 wọ́n ti yọ nǹkan lára ẹ̀ tó lè jẹ́ pé èmi ni mo wẹ̀ tí mo dì í ó wá yẹ kí n ṣe sùúrù irú ẹ̀. Tó bá dọjọ́ ọ̀gbìn ìdàlùkì yá àmọ̀tọ́ náà bá pè mí síta wípé n tó ṣojú ẹ̀ kí ló tó sọ fáyé. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ọjọ́ mélòó ni Islam ní ká fi mọ́ ògbó wa? Ọjọ́ 3 péré ni. Ẹni tó bá jẹ́ opó wọ́n ní kó lo oṣù 4 àtọjọ́ 10. Owó ní oṣù 3 tí wọ́n fẹ́ fi ti àwọn ọlọ́jà mọ́lé. Lẹ́yìn ìgbà tá a sí òkú ní ìlànà Islam ẹ wá ní ká dákẹ́. Ẹlòmíì tí ò bá dí ọjà yẹn kò lè jẹun. Ìgbésẹ̀ wà lọ́rùn ẹlòmíì tó ń sùn lójoojúmọ́ ẹ wá ní ká dákẹ́. Ní dákẹ́ irú ẹ̀ nítorí pé a ti sin bàbá nílànà Islam. Ìlànà Islam yẹn náà ló ní láti máa bá a lọ nítorí pé Ọlọ́run bá sọ nínú Al-Qur'ani pé wà náà kùtùkù mọ́ kọ́ dààmú wà á sára wà kó lè ṣẹ́yìn àṣírí náà wò. A máa sọ̀rọ̀ ní subahana rabbika. Ẹ rà máa o mọ́ mi ẹ pẹ̀lẹ́ mà ṣe láìkẹ́ báyìí máa bẹ́ ṣe wà ń bí ẹ láìkẹ́ báyìí rárá kí lẹ fẹ́ kí ìjọba wa yín ṣe. wọ́n bá wọn ṣí ọjà kan ṣàánú wa ebi ò ní pawó ebi ò ní pawó kan ṣàánú fún wa. ẹ má wọrí ìjọba tá wà nú èyí ìjọba tó fẹ́ gbọ́ ìpè ẹ̀yin ará ìlú ni ìjọba máa wá ṣí ọjà yín láìpẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ má wọrí. ok mi ìdákọ́ mi ìdájọ́ bàbá àwọn mi ti kú o. ok ẹ má wọrí ìjọba Dàpọ̀ Abíọ́dún wọ́n máa bá yín ṣí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ má wọrí. everybody kẹrù ni o. kì í máa ṣeré everybody mú ni mọ́tò wọlé ni o. ok oṣù 3 ló lòdì. kò ní kàn má nọjà rárá ṣùgbọ́n ọjà tó ń ná yẹn kàn pa ìsọ yẹn dà. Bàbá yìí ó ti sin ìlú yìí fódìndí 65 years tó bá tẹ̀lé nìkan pa ọjà oṣù 3 fún ọba ẹ̀mí tó jẹ tí ò pọ̀ ọdún 5 ọdún 6 ọdún 10 wọ́n ń pa ọjà fún wọn. Kàmáṣà sọ pé ètò nìkan ló dídí 65 years ìgbà tí tán bí mi lójooyè 65 years so wọ́n dẹ̀ nìkan ṣéǹjì ọjà wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo kiri orí rédíò tán pariwo lórí kíní pé wọ́n fẹ́ bàlújẹ́ wọ́n fẹ́ ṣe kíní kan mo dẹ̀ rí pé gbogbo àwọn tó ń pariwo yìí gbogbo wọn ni wọ́n ń ṣe ìṣẹ̀ṣe yìí nílùú ẹ̀ àìtó ìlú ni ètùtù ìlú ni Ọlọ́run má jàre láburú tẹ́nì kejì ṣubú lulẹ̀ tó kú tẹ́nì kẹta ṣubú lulẹ̀ tó kú táná máa kígbe ẹ̀ ìlú gbà tó bá kígbe ìyá lọ́jà á pe ìyá alájẹ á pèlú so tí ìlú bá dẹ̀ sọ ń gbà yẹn pé Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká rírú ẹ̀ ní rírú ẹ̀ torí ọba tó jẹ́ ọba aládé tí ì ṣe ọba aládé kẹ́kẹ̀kẹ́ ìgbà tí wọ́n máa jẹ oyè yẹn kò sẹ́ni tí nínú sẹ́ẹ̀tì àwa ọmọ 60 ọmọ 70 gan tó ṣojú ẹ̀ kó ó kéré ọmọ ọdún 5 lóyìn máa jẹ́ ń gbà yẹn so àwọn nǹkan tí wọ́n ṣe fún wọn ń gbà yẹn àìtò àti àwọn ojúbọ tán mú wọn dé ń gbà yẹn ṣé mùsùlùmí ló mú wọn lọ ṣé mùsùlùmí ló lè tẹ̀ fún ṣé mùsùlùmí ló gbádélé lórí ó láwọn tó gbádélé lórí
so gbogbo àwọn tó dẹ̀ gbadé lórí gbogbo wọn pátá ló ní nǹkan tó máa gbà ṣùgbọ́n ìgbà tó bá dẹ̀ ti sín ẹ̀ẹ́dẹ̀ tún lè sọ pé kàn má tún ṣètùtù ìlú pé torí pé wọ́n ti sín a ti rí ríṣiríṣi àwọn ọba tí wọ́n sin tàdé rí repercussion ẹ̀ ó ṣẹlẹ̀ níjẹ̀bú-wa yìí ká má dárúkọ ìlú kó má dàbí pé bóyá èèyàn ń yẹ̀yẹ́ ìlú onílùú ó ṣẹlẹ̀ níjẹ̀bú-wa yìí tó jẹ́ pé ń ṣe náà lu báńsẹ̀tì tán fi sín èkíní kú èkejì kú ẹ̀kẹta ló bá yarí pé òun ò lè jẹ́ o àfi tán bá ṣètùtù o náà fi ṣètùtù ọba kẹta wà ń bẹ̀ nísìn tó ń ṣẹ̀mí so tábàdẹ̀ sọ pé bóyá ń ṣe náà sí tó ń ṣètùtù ẹ̀ tá a ṣe gbogbo nǹkan tó necessary ọlọ́run má jẹ́ ká burú ṣẹlẹ̀ ní ìyẹn ni gbogbo ìgbésẹ̀ ìtùtù táwa ń gbé nísìnyí pé pẹ̀lú kábíyèsí olísà pé àwọn nǹkan yìí ń kọ́ afẹ́kan ṣe kádẹ̀ ṣe bó ṣe yẹ bó ṣe ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí kó má sì pé bóyá ó máa tún di lọ́la nǹkan kan máa tún máa ṣẹlẹ̀ so aburú ò ní ṣẹlẹ̀ sí wa o ìlú ò ní tú o ìjẹ́bóde ò ní dàrú o so bí ọ̀rọ̀ ibẹ̀ yẹn ìṣèrí nìyẹn so nǹkan tẹ́ bá dẹ̀ tó fẹ́ béèrè ó tó yá. ṣé ó dìgbà tí wọ́n bá tó ṣe gbogbo ètùtù wọ́n tó fi ọba tuntun jẹ ni. ẹ ṣe gan-an ọlọ́run ní balanka yẹ ṣe rí àkọ́kọ́ náà nínú gẹ̀ẹ́sẹ̀tì wọn ó ní àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń pè ní ìlàmú rẹ̀ ẹgbẹ́ ní ọjà ló tẹ̀lé ẹgbọ̀ ló tẹ̀lé agbọ̀n ló tẹ̀lé ó kan olóòtú ẹ lọ́wọ́ kó tó kan àwọn olóyè ìtukù kó tó dórí àwọn pàǹpá ṣé wá rí àwọn olóyè tá a dárúkọ yẹn àwọn oyè kan wà tí wọn kì í jẹ lójú Àwùjalẹ̀ so àwọn oyè yẹn wọn máa kọ́kọ́ jẹ kó tó dìpọ̀ máa ṣàìtù ìlú ìwọ̀nba tí ń bá rántí ni máa dárúkọ ó bẹ̀rẹ̀ látòrí jágìrìn apèbí olókòbó ìjàdà àti mogóṣù so yẹn ló máa gbé adélé ọba lórí so wọ́n máa jẹ gbogbo àwọn yẹn àwọn oyè kan náà wà kákàkiri o bí ẹnà bí lọ́wà bí àwọn oyè míì tí wọ́n jẹ́ aṣòkùtẹ̀ so àwọn míì náà wà láàrin wọn tí wọ́n ti gbéṣẹ̀ tí wọ́n dẹ̀ lè jẹ wọ́n lójú kábíyèsí so gbogbo àwọn oyè yẹn náà máa kọ́kọ́ jẹ tó bá ti jẹ àwọn oyè yẹn tí wọ́n ti ṣe gbogbo ètùtù tó yẹ kán ṣe so ìdílé tí ọba kàn gẹ́gẹ́ bí ìdílé Fúṣẹ̀gbùwà tó bá kàn Ọ̀túnba Ọládòkun Ajídàgbà òun ló lórí ẹbí wọn so àwọn ni wọ́n máa pè nígbà yẹn tó máa ní kán mọ́mọ́ oyè wá so tó bá mọ́mọ́ oyè tó bá ti wá rí ọmọ oyè tó máa mú tó ti fà wọ́n lẹ̀ so ọba ti di jíjẹ ṣùgbọ́n láì jẹ gbogbo àwọn oyè tí a sọ yìí ọba ò tí ì lè ṣe jẹ o wọ́n gbọ́dọ̀ jẹ àwọn oyè yẹn ó di compulsory ó di dandan kán jẹ àwọn oyè yẹn so tó bá ti wá jẹ wọ́n ìyẹn ìgbà yẹn ni ètò ọba ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ṣe so jíjẹ oyè ọba nísìn wọ́n ti ń ṣe àwọn ìdílé Fúṣẹ̀gbùwà tó kàn wọ́n ti ń warm up o torí lánàá nísìn wọ́n lu gbẹ̀dú ọba gbẹ̀dú wọn túmọ̀ sí pé oyè yìí tún padà wá sínú ilé wa ó di kóró oyè náà kó lè wá ó di kóró ìtumọ̀ nǹkan tí gbẹ̀dú yẹn ló sún nìyẹn pé láti bí ó lè ti tó torí wọn ìbí àwa ìtàn ti jẹ ọba nínú ilé yẹn kẹ́yìn so owó ó ti pẹ́ gan bí 90 bí 100 years so náà ti jẹ ọba yẹn kẹ́yìn so ó dẹ̀ ti padà sọ́dọ̀ wọn nísìn so ìyẹn ló fa ìdùnnú àtayọ̀ wọn yẹn lánàá so bí àárín ẹ̀ ṣe rí nìyẹn. because mo gbọ́ ní orí afẹ́fẹ́ wọ́n sọ pé tí Ọlọ́run ní jẹ́ ọlọ́mọ jẹ́ káyé rí o pé tí wọ́n bá tètè jẹ ọba kó tó di ọdún tó ń bọ̀ ó ṣeé ṣe kó má ṣe ojúde ọba lọ́dún tó ń bọ̀ tó bá ti sọba lórí tẹ̀. ìyẹn ò gẹ́gẹ́ bí organisation ìlú tí wọ́n ti ṣe lẹ̀ ìyẹn ò ṣeé ṣe àìdá kí olísà kójú òun ló máa jókòó fún ojúde ọba yẹn torí olísà ní second in command gẹ́gẹ́ bí ìtàn táwa mọ̀ tá a dẹ̀ rí nínú gẹ̀ẹ́sẹ̀tì òun ló tẹ̀lé Àwùjalẹ̀ kì í ṣe pé bóyá dẹ̀nsẹ̀ gbogbo èèyàn ló mọ̀ nínú gẹ̀ẹ́sẹ̀tì yẹn pé olísà ló tẹ̀lé Àwùjalẹ̀ so ó lè jó òun ló máa wà lórí ìjókòó ó dẹ̀ lè jẹ́ gọ́vnọ̀
ṣùgbọ́n pé wọ́n ní ṣojúdọ̀ba yẹn àkójọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò mọ kábíyèsí Olísà Awùjalẹ̀ ní gbogbo èèyàn mọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ o ní mo ṣe ń béèrè so mo fẹ́ kẹ́ sọ fún un káwọn èèyàn lè mọ̀ pé ọba wà lólísà o kábíyèsí wà lólísà o kì í ṣe pé Olísà kò ń jó Olísà ó lẹ́nu tó ń ṣe adarí ẹ̀ tó ń ṣe aláṣẹ lórí Olísà. bẹ́ẹ̀ni ní ká sọ ní ti ìtàn Olísà ọba ni Ògújà òun lọ́ba Ìjẹ̀bú Òde sọ̀rọ̀ mi yé so Olísà yẹn gangan òun gangan ni honest sí Awùjalẹ̀ gẹ́gẹ́ bí ìlàmú rẹ̀ ṣó ti yé nísìn so gbogbo nǹkan tó bá máa ṣe ẹni bá ti jẹ Olísà ọ̀nà mẹ́ta ló máa dúró sí àkọ́kọ́ ó máa ṣe mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ó máa ṣe kírísítẹ̀nì ẹlẹ́ẹ̀kẹta ó máa ṣe tàbáláyé so wọn ò gbọ́dọ̀ pé ní ti kírísítẹ̀nì kó sọ pé òun wà wọn ò gbọ́dọ̀ pé ní ti mùsùlùmí kó sọ pé òun ò ṣe wọn ò dẹ̀ gbọ́dọ̀ pé ní tàbáláyé kó lóun ò ṣe torí tí ojúde ọba yẹn ó jẹ́ ibi nǹkan tí ó jẹ́ pé bàbá ṣe Awùjalẹ̀ ó ṣe ó dẹ̀ rí ṣe àwọn ìgbìmọ̀ ẹ̀ gan wọn ò ní jẹ́ kó bàjẹ́ torí wọn ò ní fi sílẹ̀ wọn ò ní fojúde ọba sílẹ̀ pé bóyá ojúde ọba ò ní sí pé bóyá ẹ gbàgbé ojúde ọba máa wà tá bá ti ṣe ètùtù gbogbo nǹkan tó necessary tá bá ti ṣe tọ́wọ́ wá dẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lọ yìí ká fi gbogbo ẹnu ká fi taratara ká fi bẹ̀ àwọn ìjọba ká dẹ̀ bẹ̀ àwọn olówó ìlú yìí àtàwọn olóṣèlú kán torí Ọlọ́run kán fi kíní ilẹ̀ fáwọn ẹni tó kàn kán torí Ọlọ́run a fi ìpínlẹ̀ Abíyẹmọ a fi Òṣì Ìjẹ̀bú Òde a fi Ajẹ́bú Olóde Ajẹ́bú ló ń jẹ́ onílé eré Olóde ní jẹ́ Wòde a fi bẹ̀ wọ́n a fi Légùrù tó bódò lọ a fi bẹ̀ wọ́n kán torí Ọlọ́run kán jọ àti olóṣèlú o àti àwọn olówó ni o àti ọba ni àti gọ́vnọ̀ ni o àti kìnnì kan jọ torí Ọlọ́run kan filẹ̀ fún àwọn ìdílé ibi tó kàn tó bá filẹ̀ fún ìdílé ibi tó kàn wọ́n á yọ ọmọ oyè tó dángájíá torí pé nídìílé yẹn èmi mọ̀ pé wọn ò ní yan ọmọ oyè tí ì ṣe pé bóyá Ifá náà fi yàn mo dẹ̀ ní garanti kan tó dá mi lójú pé ọmọ oyè tán bá fi Ifá yàn tí wọ́n dá Ifá ẹ̀ tí Ifá ẹ̀ pé tán ṣe ètùtù ẹ̀ tí ètùtù ẹ̀ pé kò ní misbehave kò ní bá mùsùlùmí jà kò ní bá kírísítẹ́nì jà kò ní bá alábàláyé jà mẹ́tẹ̀ẹ̀ta ló máa ṣe papọ̀ ṣùgbọ́n tí wọ́n bá dá Ifá owó àbí Ifá olóṣèlú àbí Ifá àwọn Ifá tó jẹ́ mílíọ̀nù àbí Ifá Àbújá tí wọ́n bá dá ó lè mẹ́hẹ̀ o ṣùgbọ́n tí wọ́n bá filẹ̀ tí wọ́n jẹ́ kó ṣe bó ṣe ń ṣe láyé kó lè rí bó ṣe rí torí tó bá dá Ifá tí Ifá bá mú Táyé tẹ́ bá lọ gbé fún Kẹ́hìndé tí Kẹ́hìndé bá débẹ̀ á misbehave tí Ifá bá mú bàbá kẹ́ mọ̀ dájú pé tí Ifá bá mú bàbá tí bàbá bá ní kàn gbé fọmọ òun ọmọ ahùwàkiwà o toró nǹkan ní Ifá mú òun dẹ̀ kọ́ lè tutù torí ẹlẹ́dàá oníkálukú yàtọ̀ síra àjọ̀nù tó ń bó oníkálukú rìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjọ̀nù tó wà lára oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àjọ̀nù tó wà lára bàbá ó yàtọ̀ sí ètò wà lára ọmọ tó bá dẹ̀ ti jẹ́ pé àjọ̀nù tọmọ ló papọ̀ mọ́ Ifá tí Ifá máa ṣẹ láyé yìí kò sí bọ́n ṣe lè sọ so ó máa wà òkè so ẹ̀bẹ̀ yẹn lèmi ń bẹ̀ àti olóṣèlú àti olówó ìlú yìí o àti gọ́vnọ̀ àti gbogbo àwọn sínétọ̀ pátápátá kán fi oyè yìí kán filẹ̀ fún ìdílé tó kàn kán filẹ̀ fún àwọn ìdílé tó kàn kán jẹ́ kán yan ọmọ oyè tọ́ọ̀ bá ti dá sí pé bóyá wọ́n lo ọwọ́ agbára lé ìdílé ẹ̀ lórí ìyẹn ìdílé Fúṣẹ̀gbùwà tọ́ọ̀ bá ti lo ọwọ́ agbára pé bóyá wọ́n lọ yan wọn látòkè pátápátá wọ́n lọ yan látòkè pátápátá pé president ló ní kan fún wọn lélẹ̀ àbí governor ló ní kan fún wọn àbí senator kan àbí àwọn aráàlú kan ló lówó tán pa ọ́pọ̀ ẹnìkan báyìí ni àwọn fàálẹ̀ tọ́ bá ṣe yẹn ó lè mẹ́hẹ̀ o so bí àárín yẹn ṣe rí nìyẹn. Àbújá ẹ máa lọ gbé nǹkan tó yẹ fún Táyé kan lọ gbé fún Kẹ́hìndé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló sọ ò parọ́ torí Ifá Àbújá ó wà tó bá dá fún ẹ níjẹ̀bú Òde tó jẹ́ pé ẹni tí èsì ní tòsí ni Ifá lọ sọ pé òun tó ti gbé mílíọ̀nù lẹ̀ ó máa burú díẹ̀ Ọlọ́run dẹ̀ ń jẹ́ kó burú fún wa Ìjẹ̀bú Òde ò ní tú torí mo ní garanti kan pé ní ọwọ́ tí Olísà gbé yìí ìyẹn kábíyèsí Olísà Ògújà lọ́wọ́ tó gbé mo rí pé ọwọ́ tó dáa ni torí gbogbo nǹkan ó ń bẹ̀ wọ́n ni
pé eléyìí o tá a bá ti sọ pé báyìí ọmọ nìkan ẹ má ṣe pọ̀ so mo dẹ̀ tún fẹ́ sáré fọ̀rọ̀ kankan nípa ọ̀rọ̀ àwọn ọlọ́jà adé mo fẹ́ bẹ àwọn aláṣẹyẹ Oòduà kán fìjẹ́bọdè lọ́rùn lẹ̀ kálukú wọn ló nílùú tiwọn kálukú ló nílùú tiẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣètùtù ń bẹ̀ tí wọ́n ń ṣètùtù nílùú wọn ọba ń kú nílùú wọn wọ́n ń ṣèlú àwọn ìlú ìgbèríko ẹ̀ wọ́n ń ṣèlú ṣé bọ́ bá kú lọ́yọ̀ wọ́n ṣètùtù lọ́yọ̀ àbí wọ́n ṣètùtù lọ́yọ̀ wọ́n ṣe so nǹkan tó ní kán ṣe ń Jẹ̀bú Òde torí ti àwọn ọlọ́jà náà ni o kì í ṣe torí tẹ́nibọ́dì o Ọlọ́run á wà pẹ̀lú oníkálukú o káwọn àwọn rédíò kan dákun kán fìjẹ́bọdè lọ́rùn lẹ̀ kọ́mọ tó wá láti ìlú ẹ̀ kó má wàá tú ìlú Ìjẹ̀bú-Òde o ìlú ò ní bàjẹ́ o. àwọn ọba sì wọ́n sọ̀rọ̀ ọba kan lẹ́ẹ̀kan wọ́n lọ́ba kan ó wàjà mo ní tó Ọlọ́run kó ṣe ikú nísìmí fún àwọn bàbá wa ṣùgbọ́n mo mọ̀ pé ẹni máa jọba sí àwọn afọbajẹ́ àwò dáadáa o torí gbogbo wa ń gbà tá a máa jọba ìyá mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ̀ o Christian kan ló wé wa ní náà ọ̀tọ̀ àmì òróró lé wa lórí o mùsùlùmí ò dẹ̀wé tọ̀ bá ń fún wa o a apply ni o kì í ṣe pé a jókòó sílé wa tó wá fà wá tipátipá o àwa débẹ̀ tó ń sìn àwa da àṣà a sọ wípé a lè ṣe modification sí bó ṣe ń ṣe ìlànà ìsìnkú ọba ṣùgbọ́n ká gbógun ọba síta ká máa wẹ̀ ká máa kírun sí lára Ọlọ́run ní jẹ́ kó bá kú o ọba máa wà jáde o Ọlọ́run kàjẹ́ ká túbọ̀ dàgbà ká dògbò lágbára Elédùmarè gbogbo ẹ̀yin ọba èèyàn kì í bó sómi kó sọ pé òtútù mọ́ òun o ẹni tó bá mọ̀ pé òun lọ́ba jẹ́ kó lọ gbọ́ bá lẹ̀ kó gbélé fún àwọn tó bá jẹ́ ẹrù ayé tó wà lára tèmi mo sọ fún àwọn ọmọ mi pé ti bá dàgbà máa dá padà torí ẹrù ayé wà lára mi kò tó ń pè láṣẹ ọba nìyẹn ọba tí ò jẹ àṣẹ ọba kí ló fẹ́ fi. tí àwọn tí wọ́n wá ń gbé ọba torí a gbọ́ pé nílẹ̀ Yorùbá tó bá kú wọ́n máa ń ṣe orò fọ́ba ni ẹnìkan ò sì kí ń rí òkú ọba nírìkúrì ṣùgbọ́n a ń rí àwọn kan tó pé ní ìsìn báyìí nígbà tó bá kú ìta gbangba báyìí náà gbé sí tí wọ́n ní wọ́n ń kírun sí lára ẹjọ́ sọ yẹ kí lè rí bẹ́ẹ̀ kábíyèsí. ohun tí mo rí nínú ọ̀rọ̀ tẹ́ sọ nípa pé kí ọba fayélẹ̀ kí wọ́n gbòkó ọba síta wọ́n fi ṣẹ̀sín ni èèwọ̀ ní nílẹ̀ tiwa ìlú tó ń ti bí àwa o Àwórì làwa Àwórì pọ́nbélé ni mí ọmọ gbẹ̀sàmọ́lé ni mí ọmọ abákújẹbọ mo bá àrígún àlè ṣẹbọ bá àrákàlà àlè ìṣòro ọmọ onígbó aláriwo àwa òun ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa o ó lè mọ ibi tó bá sùn sí èèwọ̀ ní nǹkan tó ń dánwò yẹn o àmọ́ àròjọba kí ìjọba jọ ọ́ kọ́ máa jẹ́ kí civilization kó ba nǹkan tá à ń ṣe jẹ́ ọba tó ń sin ní kọ̀kọ̀ kò ní kó wọná ọba tó ń sin gbangba kò ní kó máa wọná so gbogbo yẹn ceremony ni èèwọ̀ ní nǹkan tó ń ṣe yẹn tó lòdì ọba ń kọ́mẹ̀ntì ọ̀pọ̀lọpọ̀ tí ń kọ́mẹ̀ntì lórí ẹ̀ which is wrong irun tó kí sí lára akọ́lẹ́ ìfowópamọ́ àjọ náà ẹ ṣe àwọn òrìṣà yìí Elédùà ló dá wọn ẹnìkan ò lágbára àti dáadáa nǹkan kan lẹ̀ ẹni tó dá òrìṣà Ọlọ́run ló dá òrìṣà wọn yìí Ọlọ́run dá wọn ní ẹ̀mí kan ni wọ́n ṣùgbọ́n tó bá tọ̀ ọ́ dáadáa bọ́n ṣe ń tọ̀ ọ́ wàá rí èrè ẹ̀ bọ́n ṣe ń rí láàárín ọba àtòrìṣà ọba ló lòòṣà ọba ló ní igi oko gbogbo ohun tó fẹ́ sọ̀dọ̀ òòṣà ọba ló ní Olúwa gbàdúrà wa ṣókí. òun ni ìdí ọ̀kẹ́ ìlú owó ìdí ọ̀kẹ́ ilẹ̀ oyin ó kún fún oyin àti wàrà ọmọ ìdí ọ̀kẹ́ ò ọmọ akin ọmọ ìdí ọ̀kẹ́ àtẹpámọ́ṣẹ́ ọmọ ìdí ọ̀kẹ́ wọn kì í ṣọ̀lẹ ìdí ọ̀kẹ́ wọn kì í ṣèkà èyí tó ṣèkà àpọ́n láṣọ òrìṣà ńlá àjàlúwà ikú dogun ìyẹn ló mú inú mi dùn pé mo jọ ọmọ ìdí ọ̀kẹ́ ìgbẹ́sà mo sì tún jọmọ ogun rere. Masi beru la bomo
jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.